ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú dédé wòyí gbogbo àwa tí à ń gbọ́ mi tí a sì ń wò mí nílé. A ti kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa lónìí, orí ọ̀fẹ́ fún ọjọ́ òní, láti ìkànnì yín The Seed of Life television tó wà ní Odò Ọ̀nà nílùú Ìbàdàn níbí. A dúpẹ́ fún àǹfààní tí a tún rí láti tìjọ pàdé pọ̀ fún ọjọ́ òní. Ohun tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa lónìí, òun náà ni dídán sùúrù Ọlọ́run wò. Dídán sùúrù Ọlọ́run wò. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a gbé yín ga nítorí pé ẹ dára sí wa. A gbàdúrà wípé kí ẹ bá wa pàdé lónìí, kí ẹ sọ̀rọ̀ yín sáyé wa. Olúwa ṣe bẹ́ẹ̀, ògo ni forúkọ yín. Jésù Olúwa wa. Àmín. Èmi ọmọ yín tí Olúwa máa lò láti bá yín sọ̀rọ̀ náà ni àlùfáà Abíọ́dún Adékúnlé, àlùfáà ìjọ Divine Grace Baptist Church ní ìlú Ìbàdàn níbí. Dídán sùúrù Ọlọ́run wò. A ó kà láti inú ìwé orin Dáfídì orí ìkẹrìndínláàádọ́fà. A ó ka ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún. Ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún. Ó kà báyìí pé wọ́n ṣe ìfẹ́kùfẹ́ ní aṣálẹ̀, wọ́n sì dán Ọlọ́run wò. Ó fún wọn ní ohun tí wọ́n béèrè, ṣùgbọ́n ó fi àìsàn ajẹnirun ṣe wọ́n. Àtẹnumọ́ ẹsẹ̀ ìkẹrìnlá yẹn, wọ́n ṣe ìfẹ́kùfẹ́ ní aṣálẹ̀, wọ́n sì dán Ọlọ́run wò. Dídán sùúrù Ọlọ́run wò. Bíbélì yìí, onísáàmù yìí ń rán wa létí irú ìgbé ayé tí àwọn baba ńlá wọn ní Íjíbítì àní Ísírẹ́lì tí wọ́n gbé ní kété tí wọ́n jáde kúrò ní Íjíbítì. Nígbà tí Ọlọ́run mú wọn kúrò ní Íjíbítì tí wọ́n dé aginjù, àwọn ìgbé ayé tó gbé, àwọn tí wọ́n ṣe, àwọn ìwà tí wọ́n hù, onísáàmù yìí ló rán wa létí. Ó ń jẹ́ ká mọ bí wọ́n ṣe tán Ọlọ́run ní sùúrù. Dídán sùúrù Ọlọ́run wò tí a ń sọ níbí, òun náà ni títán Ọlọ́run ní sùúrù, tàbí mímọ́ lè ní sùúrù fún Ọlọ́run. Òun ni ìtumọ̀ dídán sùúrù Ọlọ́run wò tí a ń sọ yìí. Àti ẹ bá sì wo ẹsẹ̀ tí a sọ yẹn, ó ní wọ́n ṣe ìfẹ́kùfẹ́ ní aṣálẹ̀, wọ́n sì dán Ọlọ́run wò. Kí ló mélè wá? Ohun kan tí wọ́n ń bá bọ̀ kó tó dé ibi, ó wà nínú ìwé Númérì gangan orí ìkọkànlá, láti ẹsẹ̀ ìkẹrin dé kẹfà àti ẹsẹ̀ ọgbọ̀n rẹ̀ sísàlẹ̀. Òun ni ìtàn yìí gangan wà, bí ohun tí wọ́n ṣe tí wọ́n fi tán Ọlọ́run ní sùúrù. Ohun tá a lè rí pẹ̀lú wọn náà ni pé wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tó. Wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú ìpèsè Ọlọ́run. Wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú agbára Ọlọ́run tí máa ń pèsè. So ìyẹn mú kí wọ́n máa ṣiṣẹ́, ìyẹn mú kí wọ́n máa ṣìwàwù even sí Ọlọ́run, nígbà tí Ọlọ́run sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹ má wọrí, mo lè ṣe léyìí. Ọlọ́run tó ṣe léyìí fún wọn, ojú ẹsẹ̀ ni wọ́n ò tún ti gbàgbé wípé ètò ṣe yìí ẹ̀ bóyá kò tún lè ṣe lọ́la, wọ́n á tún ṣe nǹkan míì. Ohun tá a rí nínú ìgbé ayé àwọn ọmọ Ísírẹ́lì nìyí. Wọ́n ń dán Ọlọ́run wò, wọ́n ń dán Ọlọ́run ní sùúrù. Bí wọ́n bá ṣe ń béèrè nǹkan kan tó Olúwa ṣe fún wọn, wọ́n á tún ní òmíì ló tó kù. Kódà wọ́n á tún máa sọ̀rọ̀ àlùfàǹsá tàbí sọ̀rọ̀ òdì sí Ọlọ́run, ẹni tó ti fún wọn láwọn nǹkan kan tó sì yẹ kí wọ́n lè gbàgbọ́ pé Ọlọ́run tó ṣe tàná yóò ṣe tòní. Ṣùgbọ́n àwọn ò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ èmi àti yín náà rí lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ìwà wa nítorí àìní wa, nítorí àwọn tá ńlá kọjá, tá a bá ti béèrè nǹkan, ohun tá ń jẹ lẹ́nu báyìí òun la mọ̀. Bí nǹkan yẹn bá ti tán lẹ́nu wa, yóò dàbí pábọ̀ Ọlọ́run yìí kò tiẹ̀ ṣe wá lóore rí, àbí ò tiẹ̀ ṣe wá láǹfààní rí. Á tún ti bẹ̀rẹ̀ sọ pé irú Ọlọ́run wo ni mo ti ń sìn. Ẹlòmíì torí ẹ̀ máa wá di alágbèrè ìjọ. Yóò lọ ṣọ́ọ̀ṣì kan lónìí, a ní bóyá Ọlọ́run gbàdúrà mi, a tún lọ bòmí lọ́la, a ní ẹ dákun ẹ gbàdúrà fún mi, nítorí pé wọn ò lè ní sùúrù, wọn ò gbẹ́kẹ̀lé Ọlọ́run èyí tó lágbára láti ṣe wọ́n ní oore.
kí ni Ọlọ́run ń retí lọ́wọ́ wa? Mo fẹ́ ká wo àwọn nǹkan kan méjì ní òní. Ohun àkọ́kọ́ ni àwọn tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe, mo fi àwò. Ohun kan kejì tí mo fi àwò ni kí ni àtúbọ̀tán ìwà wọn yìí. Kí nígbà wọn ṣe àwọn tí wọ́n ṣe yìí, kí ni àtúbọ̀tán tàbí èrè rẹ̀? Ẹ jẹ́ kó wo kí ni tí wọ́n ṣe. Ohun kan méjì ni mo mú jáde nínú Bíbélì yìí tí wọ́n ṣe gẹ́gẹ́ bí a ṣe kà á. Ohun àkọ́kọ́ ni pé wọ́n ń kù sí Ọlọ́run ní gbogbo ìgbà. Àwọn ọmọ Ísírẹ́lì ò ní sùúrù fún Ọlọ́run rí. Nígbàkúìgbà tí Ọlọ́run bá ti ṣe wọ́n lóore kan, tí ẹnu wọn bá tún ti gbẹ pẹ̀lú èyí tí wọ́n jẹ lónìí, ó tún bá tún dọ̀la, á tún di irú kílélẹ́yìn, kò tiẹ̀ fún alóúnjẹ, kò tiẹ̀ fún alómi, kò tiẹ̀ ṣe. Kíkùn wọn pọ̀ sí Ọlọ́run, wọn ò ní sùúrù fún Ọlọ́run. Ṣé bẹ́ẹ̀ kọ́ lèmi àti yín náà ń ṣe lénìí? Nígbà tọ́lọ́run bá ṣe wá lóore, Olúwa ṣe báyìí, Olúwa ṣe báyìí, tá a bá ti gbà á, kì í lè ní sùúrù pé ó sì tún lè ṣe mí. Sùúrù yẹn ni wípé a dúró dè, a gbàgbọ́ wípé ẹni ó ṣe tàná yóò ṣe tòní. Àwọn bàbá wa máa ń kọrin kan, wọ́n ní Olúwa ó ṣe, àpò ó ṣe o, èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. Ìtàn sọ náà ni pé a gbàgbọ́ pé o ti ṣe léyìí, a dúpẹ́ fún èyí tó ṣe, èyí tó tún kù tá a lè dá ṣe pọ̀ o, ìwọ náà ló ṣe kíni ló ṣe. Ìyẹn dẹ̀ ń túmọ̀ sí wípé Ọlọ́run yìí ó máa ń ṣàánú wa nígbà tá a bá lè dúró tì. Ṣùgbọ́n síbẹ̀ ọmọ Ísírẹ́lì ń kù. Ohun kan kejì táwọn ọmọ Ísírẹ́lì ń ṣe fún Ọlọ́run, òun náà ni pé wọ́n ń yẹpẹrẹ agbára Ọlọ́run láti pèsè. Wọn ò gbàgbọ́, wọn ò mọ̀ kó tiẹ̀ lè ṣe nǹkan kan, wọ́n kàn bẹ̀rẹ̀ sí í ṣe tó wọn. Tá bá wo inú ìwé Númérì tí mo sọ yẹn, orí 11 ẹsẹ̀ 9, ẹjẹ́ àwo ẹsẹ̀ 9 sí 10, ẹjẹ́ àwo orú kíkùn tí wọ́n ń kùn àbí tí wọ́n ń ṣe tàbí tí wọ́n ń sọ gangan. Mo kà fún wa nínú ìwé Númérì orí 11 ẹsẹ̀ 9 sí 10. Ó ní àwọn àjèjì tí wọ́n wà láàrin àwọn ọmọ Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí í kùn pé àwọn kò rí ẹran jẹ bí ìgbà tí àwọn wà ní Íjíbítì. Àwọn ọmọ Ísírẹ́lì pàápàá bẹ̀rẹ̀ sí í sọkún àìrẹ́ran jẹ. Wọ́n ń sọ pé ó mà ṣe o, a kò rí ẹran jẹ. Ní Íjíbítì à ń jẹ ẹja àti àpàlà, ẹ̀gúsí ewébẹ̀, àlùbọ́sà àti gálíìkì. Ṣùgbọ́n nísinsìnyí a kò lókun nínú mọ́, kò sí ohun tá a rí jẹ bí kò ṣe mánà yìí nìkan ṣoṣo lójoojúmọ́. Ẹ gbọ́dọ̀ àwọn èrè ẹni tó ń fún wọn ní mánà tí wọ́n ń jẹun tí wọ́n ń yó, wọ́n ní fúlẹ́fúlẹ́ ni oúnjẹ yìí ò tiẹ̀ jẹ́ alókun, alágbára mọ́, oúnjẹ tá à ń jẹ yìí ò tẹ́ alọ́rùn. Àwọn kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀, àwọn àjòjì níbẹ̀ pé àwọn tí wọn ò mọ Ọlọ́run, àwọn tí wọn ò jẹ́ nǹkan kan láàrin wọn, tí wọn è sára wọn, àwọn ní akọ́ bẹ̀rẹ̀ pé nígbà tí a wà ní Egypt gan à ń jẹran ó sì wá rí báyìí. Kàkà táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n mọrú agbára Ọlọ́run táwọn ń sìn tí wọ́n fi pa wọ́n lẹ́nu, ẹ má sọ bẹ́ẹ̀. Ọlọ́run tó fún wa lóúnjẹ, ó lè fún alẹ́ ran tá a bá béèrè, wọn ò sí bẹ́ẹ̀. Àwọn náà bẹ̀rẹ̀ sí í sunkún pé òótọ́ mọ̀ ni ààrẹ ran jẹ mọ́ o. Nígbà wà ní Egypt à ń jẹ ewébẹ̀, à ń jẹ ẹ̀gúsí, à ń jẹ gálíìkì, à ń jẹ gbogbo ẹ̀, à ń jẹ ẹran, à ń jẹ àpàlà. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ń sọ. Inú wa bí Ọlọ́run pé irú àwọn èèyàn kò lélẹ́yìí. Tí a bá wà wọnú ìwé Númérì tí mo kà yìí láti ẹsẹ̀ 30 rẹ̀ sísàlẹ̀, ẹ rí i pé Olúwa dá wọn lóhùn tí wọ́n ń béèrè. Kí ni wọ́n dẹ̀ ń béèrè? Wọ́n ń béèrè ẹ̀rí. Ṣùgbọ́n ọ̀nà kẹyẹ wọn ò fi béèrè kọ́ wọ́n fi ń béèrè. Ìwọ náà lónìí kàkà kọ́ gbàdúrà àròyé lọ́pọ̀lọpọ̀ máa ṣe. Tí wọ́n bá lọ nú àdúrà àròyé ni, Olúwa ó rí mi, ó gbọ́ mi, ó wò mí. Wọn ò ní béèrè kókó tí wọ́n fẹ́. Kàkà bẹ́ẹ̀ wọ́n á máa ráhùn, mo sì ń sìn ọ́ o, mo sì ń sìn ọ́ o, ṣé mi wá ní lọ́yọ̀ ṣe léyìí fún kí n lọ fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi lónìí, nítorí wá ń sọ ni pé má kùn níwájú òun mọ́, má ráhùn níwájú òun mọ́. Ohun tó o nílò ni pé béèrè ohun tó o fẹ́. Nígbà tó o sì ń béèrè, máa jẹ́ kó mọ̀ pé ẹ ṣe kan fún mi lánàá Olúwa, mo mọ̀ agbára yín ká èyí tí mo tún ń béèrè yìí, ẹ ṣe fún mi. Nípa bẹ́ẹ̀ inú Ọlọ́run yìí ó dùn, yóò dìde láti ṣe. Olúwa dá wọn lóhùn, ṣùgbọ́n jẹ wọ́n yà rẹ̀. Ìbéèrè táwọn àbẹ̀rẹ̀ ni pé nígbà Ọlọ́run mọ̀ pé wọ́n padà fìyà jẹ wọ́n, kí ló dá wọn lóhùn tí ó dá wọn lóhùn sí? Ó fẹ́ fi agbára rẹ̀ hàn ní. Olùfẹ́, Olúwa fẹ́ fagbára rẹ̀, èmi lẹ̀ ń kùn sí. Ẹni ń wò lórí, ń wò lágbára àti fún yín lẹ́ran. Mọ́nà lásán mo ní láti fún yín àbí? Wọ́n wà fún yín lẹ́ran, ṣùgbọ́n ẹ jìyè tẹ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé a ti ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Ọlọ́run wà gbé oore gbẹ̀jẹ̀ ìsinmi, àwa gbélé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. Tí a bá padà sínú Bíbélì,
èyí táǹkà yẹn orin Dáfídì orí kẹrìndínláàádọ́fà èyí tí àti yẹ̀wò yẹn náà mo fẹ́ ká wo kí ni àtúbọ̀tán ìwà wọn yìí, kí làwọn tí wọ́n ṣe. ohun kan mẹ́ta òun náà ni mo fẹ́ sáré mú jáde. àkọ́kọ́ ni pé àtúbọ̀tán ìwà wọn ni ìbínú Ọlọ́run. Olúwa ṣe kí ni? Ó bínú sí wọn. ṣé gbogbo èyí tí mo ṣe fún yín, mo gbẹ òkun pupa nítorí yín, ẹ kọjá níyàngbẹ ilẹ̀, mi ò jẹ́ kí àwọn tó fẹ́ pa yín orí yín pa, ẹ ń rìn nínú aginjù, ẹsẹ̀ yín ò bó, ẹ fẹsẹ̀ gégùn, aṣọ yín ò yá, nígbà tẹ́ ẹ béèrè omi mo fún yín lómi, nígbà ẹ lẹ́ẹ̀ nílò oúnjẹ mo rọ̀jò mánà, ṣé kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mo lágbára àti ṣe? ẹ wá ń kún, ó mà ṣe o, ẹ béèrè tán ló mẹ́. Bíbélì sọ pé wọ́n ní ó mà ṣe o, nígbà tá a wà ní Egypt ó sàn fún wa jù báyìí lọ. Wọ́n ti ríra wọn bíi pé oko ẹrú bẹ́tà ibi inú òmìnira táwọn wà. Ìwọ náà lónìí Ọlọ́run ní ètò rere fún ọ, mọ̀ fàyọ̀ fọ̀, mọ̀ dán Ọlọ́run ní sùúrù, mọ̀ dán Ọlọ́run wò mọ̀ wípé Ọlọ́run yìí lágbára, mọ̀ béèrè ní tó ń fẹ́ lọ́wọ́ rẹ̀ ni. Ọlọ́run bínú sí wọn. Tẹ́ bá sì wo ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ìwé Númérì tí mo kà orí ìkọkànlá yẹn, ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n rẹ̀ ó sọ wípé nígbà tí wọ́n jẹ ẹran náà, ìbínú Olúwa ru sí wọn, ó sì mú kí àjàkálẹ̀ àrùn jà láàrin wọn. tí ó fún wọn lẹ́ran, ìbẹ̀rẹ̀ lẹ́lẹ́ fẹ́ jẹ, wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀yin mọ̀ fún yín lẹ́ran, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ìṣẹ́ ni èèyàn rí fín. Ọlọ́run ò kì í ṣalábùkù ènìyàn, alágbára lọ́lọ́run wa, kì í ṣẹni tá a kàn lè máa ṣe tó wù wá sí. A gbọ́dọ̀ ṣetán láti rí wípé à ń gbọ́ràn sí lẹ́nu. Nígbà tá à ń ṣe léyìí, a mọ rírì tó ń ṣe, a sì gbọ́dọ̀ máa béèrè fún nǹkan míì èyí tá a fẹ́. Olúwa bínú sí wọn, ó fún wọn lẹ́ran jẹ, ṣùgbọ́n mo ò fún wọn lẹ́ran tán, kí ló ṣe? Ó bínú sí wọn, ó fi àjàkálẹ̀ àrùn bá wọn jà. ohun kan kejì tí ó máa ń ṣẹlẹ̀ téèyàn bá ti ń wúrú wà, téèyàn ń dá sùúrù Ọlọ́run wò, òun náà ni wípé oore gbàjẹ́ ń sinmi lèèyàn máa rí. oore gbàjẹ́ ń sinmi, wọ́n ní mọ́ fọwọ́ mi kù tí yan gúgúrú fẹ́gún, eégún náà sì gbọ́mọ láǹgídì bọ̀ lẹ́yìn. irú rẹ̀ lÓlúwa ṣe. ẹlẹ́ẹ̀fẹ́ jẹran, wọ́n fún yín lẹ́ran, ṣùgbọ́n ẹ jìyà rẹ̀. ọ̀dẹ̀ ẹgbà bó ṣe ń fún ẹlẹ́ran tó bá ṣe ń jẹ lọ́wọ́, bẹ́ẹ̀ làjàkálẹ̀ àrùn dé. oore yẹn sáwà sọ pé oore yẹn ò dùn mọ́lọ̀ ni, nítorí ọ̀nà tó ń gbà béèrè ni. nínú Olúwa ò dùn bí wọ́n ṣe béèrè, bí wọ́n ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ kò dùn mọ́lọ́run. bóòlù wọn náà ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ lónìí. ìjọ mọ rírì Ọlọ́run yìí, bó o bá ṣe mọ rírì ètò ṣe, bẹ́ẹ̀ lòmíì yí ọmọdé. tí a bá sì wo ohun kẹta tí mo rí náà ni pé ohun tí máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àtúbọ̀tán ìwà yìí, òun náà ní ta lè pè ní ògódé ẹ̀mí pin. kò ní jẹ́ pin rẹ̀ lórúkọ Jésù. gbogbo ń tọ́hún wá lọ́wọ́ Ọlọ́run ó rí, ó dẹ̀ ráàánú gbà, ó wà ní dòkú nígbà tí oore yẹn dé, ó fara rẹ̀ lò lórúkọ Jésù. ẹ jẹ́ n parí ẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ìwé Númérì yẹn. ó sọ wípé nígbà tí wọ́n jẹran tán, wọ́n kú. wọ́n pe orúkọ ibẹ̀ ní Kíbúrótì Átáfà, èyí tí ó túmọ̀ sí ibojì ojú kòkòrò, nítorí níbẹ̀ ni wọ́n sin òkú àwọn tí wọ́n ṣe ojú kòkòrò ẹran sí. ó fi hàn wípé Olúwa pa wọ́n, àjàkálẹ̀ àrùn yìí bẹ̀rẹ̀ sí pa wọ́n nítorí pé wọ́n sojú kòkòrò. tí ó dídé sùúrù Ọlọ́run wò, ìyẹn ni pé àní sùúrù tó, à ń sojú kòkòrò sí ní tí ó yẹ kí a sojú kòkòrò sí. bó o ṣe ń gbọ́ mi tó ń wò mí, àránú Olúwa, tẹ̀síwájú lónìí láti pé òun mọ rírì Ọlọ́run, yóò sì máa fún ọ ní gbogbo ohun tó fẹ́. ò ní tán Ọlọ́run ní sùúrù, ò dẹ̀ ní rí ìbínú Ọlọ́run, yóò dára fún ọ. ẹ jẹ́ á gbàdúrà. Bàbá gbé yín ga fún ọ̀rọ̀ yín lónìí. ohun tá a béèrè fún, òun náà ní oore ọ̀fẹ́ tí dúró nínú yín, tí gbẹ́kẹ̀lé yín, tí kì í tán yín ní sùúrù, tí kì í já yín kulẹ̀ lórúkọ Jésù. Olúwa síbẹ̀ gbogbo ọkàn tó ń wò mí, gbogbo ibi tó ti já Ọlọ́run kulẹ̀ lórúkọ Jésù, Olúwa gbé ọrọ̀, ó tún ayé rẹ ṣe, ìbínú Ọlọ́run kúrò lórí rẹ, bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa, àmín.